lẹ́yìn èèyàn léèwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí wọn náà bínú, wọ́n ní wọ́n lọ sí Olori Masion, wọ́n ní nítorí àǹtí wa ó já security ẹ̀ já apartment kan nínú Olori Masion, wọ́n kó ẹrù àǹtí wa sí. Ẹ rántí pé a sọ gist kan fún yín tí a ní àǹtí wa ń pe kábíyèsí láti gba access lọ kó ẹrù ẹ̀ sí nínú Olori Masion, ṣùgbọ́n wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n dá lóhùn, wọ́n ní kábíyèsí ó respond, wọ́n ló dúró, wọ́n ló òjò dẹ̀ ń rọ̀. Wọ́n nígbà tó yáṣá, wọ́n ní bí security ẹ̀ bó ṣe já ilẹ̀kùn yẹn nìyẹn tán kó ẹrù ẹ̀ síbẹ̀ tí wọ́n tilẹ̀kùn ó wá drive lọ. Ẹyẹ ìyọlé bí a ṣe gbọ́ allegedly ni o. Wọ́n ní bí bàbá Erin ńlá bó ṣe dìde nìyẹn tí wọ́n lọ sí ibẹ̀. Wọ́n ní wọ́n command àwọn security wọn wípé gbogbo ẹrù tó kó wọnú ilé yẹn kán kó gbogbo ẹ̀ jáde pátápátá. Wọ́n lójó dẹ̀ ń rọ̀, wọ́n náà ní kán kó gbogbo ẹ̀ jáde. Wọ́n ní wọ́n wá lọ ṣe kọ́kọ́rọ́ mi, wọ́n wá tibẹ̀ pa. Wọ́n ní kábíyèsí bínú. Ẹ mọ̀ pé kábíyèsí ò kì í sábà bínú nítorí pé wọ́n máa ń gba oríṣiríṣi nǹkan mọ́ra. Ṣùgbọ́n obìnrin yìí ó dá inú bí kábíyèsí, ó dá inú bí kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa wọ́n ní bó ṣe já ibi tí kábíyèsí rà fún wọn nìyẹn. Nígbà tó pe kábíyèsí títí tí kábíyèsí ò gbé aago, wọn ló bá já, ló bá kó ẹrù ẹ̀ síbẹ̀. Ìgbà tí kábíyèsí gbọ́ wípé ó já ibẹ̀, wọ́n ní bí kábíyèsí ṣe gbéra nìyẹn, náà bá lọ sí ibẹ̀, náà bá ní kán kó gbogbo ẹrù ẹ̀ pátá kán kó síta. Wọ́n ní òjò dẹ̀ ń rọ̀, wọ́n ní tá a bá rí àwọn ẹrù ẹ̀ bójò ṣe ń pa á, wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Èèyàn lé, wọ́n ní kábíyèsí ní kán kó gbogbo ẹ̀ síta, ìpè bóyá ò ní ọkọ, bóyá wọn ní ọkọ, a wá sọ fún àwọn nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly bí mo ṣe ń sọ fún yín, mi ò bá kábíyèsí gbénú palace o, ṣùgbọ́n nǹkan tí ó ń lọ lórí social media la mú wá. Ẹ dẹ̀ mọ̀ wípé a ní àṣẹ láti torchlight sí gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ń lọ lórí social media. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn, tó ní kábíyèsí wọ́n ní wọ́n kó ẹrù ẹ̀ síta, wọ́n náà ti bẹ̀ pa lẹ́yìn ìgbà tán kó ẹrù ẹ̀ síta. Wọ́n ní bí wọ́n ṣe lọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí ò yé mi fún àǹtí wa ni pé ṣé àwọn àti kábíyèsí ṣé wọn ò tiẹ̀ wá ní respect rárá fún bàbá wa onírìṣà ni? Because kò yé mi, kò sí nǹkan tí kábíyèsí sọ fún wọn kán ṣe tán máa ṣe. Kò sí nǹkan tí kábíyèsí sọ fún wọn wípé kán ṣe táǹtí wa tí wọ́n máa ṣe o. Wọ́n máa bá kábíyèsí, wọ́n máa bá wọn fi gagbága pé kò sẹ́ni tó lè control irú àwọn èèyàn báyìí. Mi rẹ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti dáríjì honestly, because every time tí kábíyèsí bá sọ nǹkan báyìí pé kó ṣe nǹkan báyìí o, àǹtí wo ní ṣe. Ọ̀tọ̀ ni nǹkan táǹtí wa máa ṣe, kò dẹ̀ ń ṣèní, kò dẹ̀ ń ṣàná.
làǹtí wa ti máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní kábíyèsí lọ síbẹ̀ wọ́n ní wọ́n ti bẹ̀ pa wọ́n ní gbogbo ẹrù ẹ̀ pátá ní bàbá wa Erin ńlá ni wọ́n kó síta o. So ẹ̀yin èèyàn lé a ní kí a mú gist tá gbọ́ ìkàmú wá fún yín ni. So tá bá ti gbọ́ update lórí ẹ̀ a máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde o. Ẹ ṣé ẹ kú àdúrótì. Ẹ kú ìfẹ́ tẹ ní sí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á nífẹ̀ẹ́ yín náà o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á yọrí sí rere o. Ọlọ́run Elédùmarè á dùn yín nínú o. Ẹni fi owó ẹni fi gbé ọmọ sí o. Àánú Ọlọ́run á hàn nínú ayé yín. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.